ọ̀wá ìdànrè fẹ́ falálẹ̀ ṣépè fáwọn olóṣèlú ìlú rẹ̀. ọ̀wá tìlú ìdànrè ọba Frederick Arọ́lóyè ti fìbínú rẹ̀ hàn lórí báwọn olóṣèlú kan ṣe fẹ́ sọ ìlú ìdànrè di ibùdó ogun látàrí ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ nínú oṣù kejì ọdún yìí. ọba Arọ́lóyè ní òun ti ṣetán láti fàwọn alálẹ̀ ìlú ṣépè burúkú fẹ́nikẹ́ni tàbí èyíkéyìí lára àwọn olóṣèlú tó bá tún dá rògbòdìyàn sílẹ̀ tàbí tó gbìyànjú láti ṣe agbátẹrù ogun òun ọ̀tẹ̀ nílùú ìdànrè. ìkìlọ̀ yìí wáyé nínú ààfin ọwá lọ́jọ́ ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá lásìkò ìpàdé kan tí ọba aládé ọ̀hún ṣe pẹ̀lú àwọn olóṣèlú tó wà níjọba ìbílẹ̀ ìdànrè látàrí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú kan lọ́sẹ̀ tó kọjá. bákan náà ló tún fi àìdùnnú rẹ̀ hàn lórí báwọn tọ́ọ̀gì olóṣèlú kan ṣe fẹ́ sọ ìlú ìdànrè di ojú ogun nítorí ìmọ̀tara ẹni nìkan àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún. ọ̀wá ní òun pe ìpàdé ọ̀hún kálàáfíà lè jọba àti láti kìlọ̀ fáwọn olóṣèlú tó ń ṣe agbátẹrù wàhálà kí wọ́n tètè tọwọ́ ọmọ wọn bọṣọ tí wọn ò bá fẹ́ gba ìpè àwọn alálẹ̀. ọba Arọ́lóyè rọ àwọn ọlọ́pàá kí wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe tó àti bó ṣe yẹ nípa fífi páńpẹ́ òfin gbé ẹnikẹ́ni tí wọ́n bá ti ká nǹkan ìjà olóró mọ́ lọ́wọ́. láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ní nǹkan ò ti fararọ láàrin àwọn olóṣèlú tó wà níjọba ìbílẹ̀ ìdànrè pẹ̀lú bí àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti People's Democratic Party PDP ṣe kọjú ìjà síra wọn nínú èyí táwọn èèyàn kan ti fara pa. aṣòfin tó ń ṣojú àwọn èèyàn ìjọba ìbílẹ̀ ìdànrè àti ìfẹ́dọ̀rẹ́ nílé ìgbìmọ̀ aṣòfin kékeré làbújá ọ̀nàrẹ́bù Tajudeen Adéfisóyè ló kọ́kọ́ fariwo ta tó sì fẹ̀sùn kan àwọn alátìlẹyìn ọmọlé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ rí ọ̀nàrẹ́bù Festus Akíngbàṣọ pé wọ́n kọlu òun lójú ọ̀nà Àkúrẹ́ sí ìdànrè. Adéfisóyè ní orí ló kó òun yọ lọ́wọ́ àwọn ẹrú ikú ọ̀hún lọ́jọ́ náà nítorí àwọn tó wá dá òun lọ́nà kò mú kinní ọ̀hún ní kékeré rárá. ọ̀sẹ̀ yìí kan náà làwọn ọmọ ẹgbẹ́ PDP ẹ̀ka tìlú ìdànrè tún fi gbé ta táwọn náà sì fẹ̀sùn kan Adéfisóyè pé ó kó àwọn ayédèrú sọ́jà wá sílùú láti wá kọlù àwọn. àwọn èèyàn ọ̀hún nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta nígbà náà ní odidi ọkọ̀ ńlá méjì tó kún fọ́fọ́ fáwọn sọ́jà ni ọ̀dọ́mọdé olóṣèlú ọ̀hún kó wọ̀lú ìdànrè láàrin aago 6:15 sí aago 7:15 ìrọ̀lẹ́. wọ́n ní ṣe ni aṣòfin ọ̀hún ń lo ipò rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì alága tó ń rí sọ́rọ̀ àwọn ọmọ ológun Nàìjíríà nílé ìgbìmọ̀ aṣòfin kékeré láti wá fìyà jẹ àwọn aláìṣẹ̀. lára àwọn tí wọ́n ló fara gbà nínú àkọlù ọjọ́ náà ni olùdíje sípò aṣòfin ìpínlẹ̀ Ondo lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ọ̀gbẹ́ni Adérẹ̀mí Oyèwọlé. ẹ̀sùn yìí ni Adéfisóyè ti sẹ́ lórí rẹ̀. ó ní òun kò mọ̀ nípa bí wọ́n ṣe kó sọ́jà wọ̀lú àti pé àwọn PDP tó ń pariwo gan-an ni wọ́n ṣe àkọlù sóhun. ọ̀nàrẹ́bù Adéfisóyè ló tún padà ń díje sípò ilé ìgbìmọ̀ aṣòfin kékeré lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC nígbà tí Akíngbàṣọ ń díje fúnpò yìí kan náà lábẹ́ àsíá ẹgbẹ́ PDP. ìròyìn tó tẹ Aláròyé lọ́wọ́ lálẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ tó kọjá ni pé ọwọ́ àwọn agbófinró ti padà tẹ Sunday Akínmọ́láyan tó jẹ́ olórí àwọn tọ́ọ̀gì olóṣèlú ìlú ìdànrè. ọkùnrin tọ́pọ̀ èèyàn mọ̀ sí wúlọwúbọ̀ yìí ni wọ́n láwọn ọlọ́pàá ń wá látọjọ́ pípẹ́ látàrí ọ̀kan òjọ̀kan rògbòdìyàn tó ń bẹ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú nílùú ìdànrè àti láyìíká rẹ̀. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.